yóò máa jẹ́ kẹ́ fún bàbá àwa táwa láyé náà táwa náà dúró tá a farabalẹ̀ yóò máa jẹ́ àánú fáwa náà òní jẹ́ àwa náà kí ìjọba yìí ìgbọ̀n táwọn náà bá kú bẹ́ẹ̀ ló jà kú dáadáa káwa farabalẹ̀ ìwọ́n tó bá mọ̀ tẹ́ bá ti ń ké àmọ́ owó ìtẹ̀lé wọn tí wọ́n bá tọ̀ bá ti wá mọ̀ náà dà níyẹ̀ síwájú ọlọ́run wọn náà wọ́n jà yìí tèmi náà nira ọlọ́run jẹ́ ìrọ̀rùn tó débé mi náà wọn lọ sáà mọ́ tọ́ wá wájú ọlọ́run mọ́ wá ra dàníyàn mọ́ dàgarú ayé rò ní bàjẹ́ dákun torí tọ́ náà mọ́ dàgarú kára farabalẹ̀ mọ́ dàníyàn tẹ́ bá ti ń ké lọ alaikumullah. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin bismillahir rahmanir rahim ya qur'an al-azim على وجه المستقيم تنزيل العزيز الرحيم وتنزل وما مع أجر عباد معوذاتنا لقد يعقل قول الأكثر ولا يؤمنون إنا جعلنا في أنك أسلانا فلينا أكثر فإسلامنا وجعلنا من بين أيدي سدام ومن قبل سدام فاجتهدنا فأرسلنا وسواء عليه أنزلنا لا يؤمنون إنما تصنع عند باتك ونسي الرحمن بالجنة